Ẹ káàbọ̀ sórí ìkànnì Erelúyà Media níbi tí a ti ń sọ òtítọ́ jáde láláì bẹ̀rù ẹnikẹ́ni. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ wípé ohun gbogbo tí a bá mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò yìí òtítọ́ ni nítorí pé àwa kì í sọ ohun tí ò bá dá wa lójú. Ẹ jókòó, ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò tí mo fẹ́ play fún èyí níbi tí wọ́n ti tú pẹ́rẹ́pẹ́rẹ́ àṣírí ńlá jáde tó ta kókó. Ẹ má gbàgbé kí ẹ bá wa like, kẹ́ share, kẹ́ dẹ̀ subscribe láti máa jẹ gbádùn ohun gbogbo tí a bá mú wá fún yín lórí ètò yìí. Ó yá, ẹ jẹ́ ká súnjọ ẹ bọ́ǹkó. Mo kí wa pé a kú weekend. Gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ni mo kí o. Bàbá mi àti ìyá mi, lọ́mọdé lágbà wa, lọ́kùnrin wa, lóbìnrin wa. Ojú òní ti wà. Ṣé mo pé èmi ọmọ yóò ti pẹ́ tí mo ti máa ń sọ̀rọ̀ yẹ pé Fálànà gbọ́ tiẹ̀. Tara ẹni là ń gbọ́. Àkókò láti gbọ́ tara wa ló ṣẹlẹ̀ yìí o. Àkókò láti dá ọmọ ọkọ mọ̀ yàtọ̀ sí ọmọ àlè. Àkókò láti dá àwọn tó jẹ́ pé authentic Yorùbá ni wọ́n, ọmọ kóòtù òjíire. Àkókò láti dá àwọn tí ò fọwọ́ sí júwe lé bàbá wọn, tí wọ́n ń fẹ́ àlàáfíà, tí wọ́n fẹ́ ìrọ̀rùn, tí wọ́n ò fẹ́ kí ogun Fúlàní ó borí wa. Gbogbo abiyamọ ayé, lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbà wa. Àátú ti rí fídíò tí àwọn agbésùmọ̀bí ajínigbé tán jù síta lórí àwọn tán jí gbé ní Ògbómọ̀ṣọ́. A ti rí o. Tóbìnrin yẹn tún rawọ́ ẹ̀bẹ̀ pé kí ìjọba jọ nǹkan bá lè mọ̀ pọ́n lè ṣe ní ìrọ̀rùn, ká má bàa wéṣì ẹ̀mí wọn, pé ìnira yìí pọ̀, ìyà tán ń jẹ ń bẹ̀ pọ̀. Inú òjò ọmọ kékeré ẹwọ ọmọ yẹn tí ìyá ìgbé sẹ́yìn, bí ó ti pọ́ ọmọ ọdún méjì. Ẹ wà àwọn ọmọ iléèwé tó wà ń bẹ̀, ó ti lé lọ́sẹ̀ kan, tí ọ̀sẹ̀ kan ni, tí ò bá ti ní ju ọ̀sẹ̀ méjì gan lọ. Táwọn ọmọ ọjọ́ ọ̀la Yorùbá ti wà nínú igbó pẹ̀lú àwọn agbésùmọ̀bí. Ṣé ẹ mọ̀ pé àwọn àfáà olórí burúkú, àfáà òfò yìí wọ́n rí nǹkan kan sọ nípa ẹ̀? Àwọn àfáà olóṣùká ọ̀ràn yìí, not all of them o, wọ́n mọra wọn o, àtàwọn ọmọ àlè tó ń jáde síta. Ẹ má gbé fún Sunday Igboho, ẹ má gbé fún, we want to create another Nnamdi Kanu in Yorùbá land. Wọ́n rí nǹkan kan sọ torí pé ara tu àwọn, bára ò bá tu àwọn tó kù kò kàn wọ́n. Àwọn àfáà yìí ò rí nǹkan kan sọ. Àwọn àfáà oníjàlábí, àwọn àfáà Salafi 1990, torí pé ìran wọn níbi tí àwọn bàbá wọn ti wá náà ń jiyàn gbé, náà ń fi ìyàn rúbọ, ló jẹ́ kọ́kàn wọn balẹ̀. Ṣùgbọ́n they can come out and attack Sunday Igboho pé àwọn rí ẹ o, tẹ́ bá gbé Sunday Igboho tọ́ọ̀gì lẹ tó fẹ́ produce. Àwọn tó ń pa wá ń kọ́, tó ń jí àwọn ọmọ wa gbé. Màmí Aláṣeyọrí á dára fún yín, ojú òní tìyí, ẹ kọjọ́ mẹ́ta mà. Àwọn tó ń jí ọjọ́ ọ̀la Yorùbá ń gbé ńkọ́, àwọn àfáà yìí ò sọ nǹkan kan o. Àtàwọn ọmọ àlè tó ń jáde síta tó jẹ́ pé Sunday Igboho náà attack ẹni ẹlẹ́ni, ọmọ ọlọ́mọ, ènìyàn elénìyàn, ojúlówó ọmọ tó jáde síta pé ntójú Yorùbá rí yóò gbọ́dọ̀ rí mọ́, pé tóun bá ṣì wà lórí ilẹ̀ ìpẹ́ ẹ̀já gbára wa papọ̀. Ẹ má sáyìn ìrù ẹkùn o. Government must not approve ìrù ẹkùn. Government must not approve ìrù ẹkùn. Sunday Igboho is a kind political talk. Sunday Igboho, he will create another thing. You know Sunday Igboho is a talk before. Sunday Igboho, he did not count book. Sunday Igboho, he cannot spoke English. Ṣé òyìnbó tèmi náà correct? Ìyẹn náà ń pariwo. Àfáà kan tẹ̀ jáde síta ó ní àwọn Mùsùlùmí community, Mùsùlùmí association, kíní kan Mùsùlùmí wọn ò fọwọ́ sí, ṣùgbọ́n wọ́n fọwọ́ sí bí àwọn Fúlàní ṣe ń jí àwọn wọn wá gbé. Àwọn tó kó ní ẹ̀dá Oníyọ̀ Èkìtì wà ń bẹ̀ náà o. Wọ́n pe àwọn yẹn náà lánàá. Wọ́n sọ fáwọn aráàlú yẹn pé wọ́n ti ṣàánú wọn látàtà ti gba 10 million pẹ̀lú àpò ráìsì bíi 3 or 4 àtúgbò ọ̀pọ̀lọpọ̀ nǹkan kan. Wọ́n ṣe wá sọ fún wọn ti pé tí wọ́n bá ti wá 50 million kán gbàgbé àwọn tó wà lọ́dọ̀ wọn. Àwọn àfáà yìí ò sọ anything nípa ẹ̀.
Sunday Igboho a máa dá wa padà sídìí ẹlẹ́bọ ni ńgbà táwọn ẹlẹ́bọ ń jẹ́ arẹmọ tẹ́yìn tẹ́ sọ wípé ìṣẹ́bọ tó jẹ́ pé apààyàn níyìn wọn ò rí nǹkan kan sọ sí o àbí àwọn àfáà bandit àwọn àfáà supporter bandit tó jẹ́ pé Sunday Igboho torí pé wọ́n mọ̀ pé Sunday Igboho Ọlọ́run yóò fún ṣe láti palẹ̀ wọn mọ́ kò nílẹ̀ Yorùbá wọ́n bá bẹ̀rẹ̀ wọ́n rò kó Sunday Igboho lóró nìkan ló wà ń bẹ̀ àwọn Àgbẹ̀kọ̀yà ń bẹ lẹ́yìn àwọn ọ̀tà àwọn fìjìláńtẹ́ torí pé wọ́n mọ̀ pé ìbẹ̀rù Sunday Igboho ń bẹ lára àwọn Fúlàní yẹn ẹ má ṣàyẹn fún o ẹ má ṣàyẹn bọ̀tẹ̀ àwọn Fúlàní tó ń pa ìran Yorùbá àwọn àfa olórí burúkú wọn àjáde síta kan sọ̀rọ̀ àtàwọn ọmọ àlè Yorùbá tó jáde síta Yorùbá want to create another Nnamdi Kanu ṣé Sunday Igboho ṣọ́ṣẹ̀dẹ̀ ilé ayé lẹ́ni ni ṣé Sunday Igboho ṣe ń jà fún ìran Yorùbá ni àwọn ò lè jáde ní sì kan máa attack káwọn náà máa sọ pé ṣé ẹ ti rí fídíò táwọn Fúlàní yẹn àwọn bandit yẹn gbé síta ṣé ẹ tún rí fídíò tó ṣe gbé síta ẹ wọ àwọn ọmọ kéékèèké ọrùn obìnrin yẹn ti gùn ó ní ẹjọ́ ẹ má jẹun pa wá ẹ má jẹun pa wá orí wọn lòjò ti ń bẹ̀rẹ̀ orí wọn lòjò ń dálé orí wọn lòrùn ti ń bẹ̀rẹ̀ orí wọn lòrùn ń dálé ọmọ onílé ọlọ́nà dẹni tó ń sunbó lójijì àwọn àfáàyè orí kankan sọ sí ìgbà tó jẹ́ pé tó máa fẹ́ pààyàn wọ́n á sọ bísímìláì náà máa pè Allahu Akbar ẹ̀yin mùsùlùmí òdodo ẹ má bínú ẹ̀yin náà ti mọ̀ pé ọmọ ọ̀sán ní máa mú kán máa kó pọ́npọ́ báyà ẹ̀ amúnibúni ni wọ́n ẹ̀ràn ìbíyẹ tó fọ́jú ọ̀tún tí olówó ẹ̀gán fọ́jú òsì tó ń sọ ẹ̀sìn tẹ́ ń pè ní ẹ̀sìn àlàáfíà táwọn sọ di ẹ̀sìn pààyàn ẹnikẹ́ni tí ò bá ti ṣe títí wa ẹ̀sìn wa ní ẹ̀pá obìnrin tí ò bá ti róṣọ mọ́dì ẹ̀sìn wa ní ẹ̀pá obìnrin tí ò bá ti ṣerun ẹ̀sìn wa ní ẹ̀pá tó jẹ́ pé títí wọn ò kọjá púpapúpapúpapúpa wọn àrí nǹkan kan sọ sí fídíò àwọn ọmọ kéékèèké tó kó jáde síta yẹn wọn àrí nǹkan kan sọ sí kẹ́ lè mọ̀ pọ́ máa lè ní wọ́n pé wọ́n ń ṣara wa gbogbo ẹnikẹ́ni tó bá ti jáde síta tí ń àtàkì Sunday Igboho pé ẹ má sáyìn ẹ fún o ẹ má fún o bàbá mi Prince Múyìwá ṣókọ̀yà dára fún yín ojú òní tìyín adé ọ̀jẹ́ níran mo kí yín náà ẹ̀sìn wa ní ẹ̀pá ni wọn ò rí nǹkan kan sọ pé àwọn Fúlàní tó ń kó wa lọ́nà káàkiri ẹ̀yin mùsùlùmí ẹjá dìde ẹ jẹ́ káwa náà dìde ká kóra wa papọ̀ not only Christian náà ń pa not only àwọn abálẹ̀sì náà ń pa wọ́n ń pa mùsùlùmí náà ṣùgbọ́n nítorí pé àwọn náà lọ́wọ́ sí because they have the same vision àwọn olóṣùká ọ̀run àwọn àfọ́ olórí burúkú ló yẹ ká máa pè ní ọ̀gálé onílé fi bo tiẹ̀ mọ́lẹ̀ torí ìwà kan ló wà nínú wọn àtàwọn Fúlàní tí ń jí wa gbé nílẹ̀ Yorùbá ìhun lẹ́ẹ̀ fi rí wọn fídíò tó ti jáde látàná lẹ́ẹ̀ fi rí kankan nínú wọn kó jáde títa kó sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n ó yá wọn lára láti sọ̀rọ̀ nípa Sunday Igboho ẹ má gbé fún o Sunday Igboho ti jù yín lọ mò ń bọ̀ ẹ má bínú o ta ló tún pè báyìí kò rẹ́ǹgì síta o ọmọ Adéyẹmọ ti jù yín lọ kẹgbọ́n mi ó ti jù yín lọ ohun tó jù yín lọ ni tẹ́yìn gan fara yín dẹ̀ mọ̀ pé ọmọ Adéyẹmọ ti jù yín lọ ẹ̀sìn yín tó ní kẹ́ máa pààyàn lójoojúmọ́ ẹ̀sìn yín tí ò bọ̀wọ̀ fún ọjọ́ ọ̀la ènìyàn that is why all of you all the afa now keep quiet fún latest film latest video tí àwọn Fúlàní ṣe gbé síta where is Ìmáàmù Ògbómọ̀ṣọ́ where is Mufti Ìwó àwọn bẹ́ẹ̀ ẹ mara yín ẹ lè sọ̀rọ̀ lórí àwọn ọmọ Yorùbá tán gbé sínú àkàtà wọn láti bí ọjọ́ bíi mélòó kan ṣùgbọ́n ẹ lè sọ̀rọ̀ nípa Sunday Igboho ẹ má gbé fún o ìgbà tẹ́ ẹ ti mọ̀ pé lẹ́yìn Sunday Igboho kò sẹ́ni tó tún fẹ́ jáde mọ́ nílẹ̀ Yorùbá kí ọwọ́ yín túbọ̀ lè ba ìran Yorùbá dáadáa láti deliver wa fún àwọn agbésùmọ̀bí yín ṣebí ọmọ ẹ̀yin tẹ́ ń pera yín lọ́mọ Yorùbá lẹ́ni ẹni tí ìbá kì í ṣẹ̀sí yín kì í ṣọmọ ìyá yín ó rọrùn fún yín
láti protect religion tí ẹ mọ orísun ẹ̀ jù láti protect orísun yín gangan. Ẹ ti gbàgbé tí àwọn bàbá wa ìjọ wọn ọ̀nà ò bá gba kìrìsìtẹ́nì láàyè tí wọn ò bá gba mùsùlùmí láàyè wọn kò ní sí nǹkan tó ń jẹ́ mùsùlùmí ní ilẹ̀ Yorùbá. Ṣẹ́yìn náà ti rí fídíò tó gbé jáde síta. Ẹ̀yin àfáàyè ẹ̀ lè jáde síta kẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ o. Ẹ lè pítì àwọn ọmọ ọlọ́mọ ọmọ tí ò dá nǹkan kan mọ̀ tí àwọn ará bíbá ti kó sínú ìgbèkùn. Ẹ lè pítì àwọn tíṣà tí wọ́n dédé tí wọ́n dú lọ́rùn bí ẹni dú ẹni tó ń sọ bísímìláì tẹ́lẹ̀ dá ọ̀bẹ kọ̀dọ̀rọ̀ wọn tán dálé lọ́rùn tẹ́lẹ̀ fi dú ẹni ẹlẹ́ni. Ṣùgbọ́n ẹ lè jáde síta kẹ́ máa condemn Sunday Igboho. Ẹ má gbé security fún o. Báwo lèèyàn kan ṣe máa jáde tó ní ẹ gbé security fún un? Kò ṣẹlẹ̀ rí ní gbogbo àgbáyé. Ẹ rí pé ayé yín ti rún ẹ̀yin àfọ́ òfò yìí. Ìgbẹ̀yìn yín ò lè dáa. Ayé yín ti rún ẹ̀yin àfọ́ panipani yìí. Rárá Àdìgún ìyàwó kan. Ayé yín ti rún. Tẹ́ ẹ fẹ́ kí ìran Yorùbá bọ́ nínú ìgbèkùn. Let me declare to you. Kò sí religion kan. Christian cannot claim that Yorùbá is for them. Bẹ́ẹ̀ náà ni Mùsùlùmí. Kí ló ṣe yín? Most especially ẹ̀yin Mùsùlùmí yẹn ó ní yín lára. Ẹ̀yin àfọ́ olórí burúkú yìí ó ní yín lára. Bẹ́ẹ̀ dẹ̀rẹ́ Nàìjíríà tí ò tòrò ní iṣẹ́ tí ò sí ní ìlú ni ní gbogbo yín lẹ fi gbégbá ilé kéwú lẹ jáde nílé kéwú tó lẹ da tọ́ọ̀gì mọ́ wa lọ́wọ́. Ìgbẹ̀yìn yín ò lè dáa. Ṣé ráwọn ọmọ tó wà nínú gbóyè táwọn fámìlì yín kó tẹ̀ ń protect wọn tí àwọn Fúlàní yín kó tẹ̀ ń pè láwọn ọmọ ìyá yín ẹlẹ́dàá wọn máa ṣépè fún yín ẹlẹ́dàá wọn máa fìyà jẹ yín wọ́n á jí ìyàwó yín gbé wọ́n á jí ọmọ yín gbé ẹ̀yin gẹ́gẹ́ wọ́n á sọ yín dalábọ̀ ara ẹ̀yin àfọ́ òfò ẹ gbẹ́dọ̀ gbé fún o ẹ gbẹ́dọ̀ mo ń wò náà pé láti àná tí fídíò yẹn ti jáde mo wá ń wo orí social media kí n tẹ̀ rí àwọn àfáà kan tó kẹ́ jáde síta pé èyí tán ṣe yìí ó kù díẹ̀ káàtó èyí tán ṣe yìí ó kù díẹ̀ káàtó ìjọba ẹ tètè wá nǹkan kan ṣe sí ọ̀rọ̀ Sunday Igboho ni ẹ má gbé fún o ẹ má gbé fún Sunday Igboho torí pé òun nìkan ló jáde síta kí Fúlàní lè túbọ̀ lè máa tẹ ìran Yorùbá rè ayé yín máa tèrè ni ẹ̀yin àfọ́ òfò ẹ ní kú síbi táṣọ yín wà olórí burúkú ni yín àti mọ̀ yín ti pẹ́ àti mọ̀ yín ẹ̀ ń dojú ti àwọn tó jẹ́ Mùsùlùmí gidi gan nígbà tá a wà ń kékeré ẹ̀sìn àlàáfíà la ń gbọ́ ẹ̀sìn àlàáfíà náà máa ń pè Mùsùlùmí bàbá kan wà ní Ìjẹ̀ṣà Tẹ̀dó bàbá yà á ti kú torí àgbàlagbà ni a ní ìmọ̀ ló làdé nì ọgbọ́n orí ò gbé ṣùgbọ́n ẹ̀yin tòde òní ẹ̀ nímọ̀ ọgbọ́n orí lókùn tẹ́ ń lò torí owó tẹ́ fẹ́ gbà ní Saudi Arabia torí owó tẹ́ fẹ́ gbà ní Turkey torí owó tẹ́ fẹ́ gbà ní Iran torí owó tẹ́ fẹ́ gbà ní Kuwait ẹ torí ẹ̀ ń nà ká àbùkù sórísun yín ayé yín máa run ni ìṣẹ̀dá àwọn ọmọ tó wà nínú igbó tó ń jìyà lọ́wọ́ àwọn Fúlàní àtàwọn tó ti pa ìṣẹ̀dá wọn máa ṣépè fún yín á ṣépè fún yín Sunday Igboho ẹ gbẹ́dọ̀ gbé fún ká má rí nǹkan kan Sunday Igboho jáde títa ṣé ẹ fẹ́ sọ wá dẹ́lẹ́bọ ni Sunday Igboho fẹ́ sọ wá dẹ́lẹ́bọ ni ǹgbà tẹ́ ẹ̀ dẹ́lẹ́bọ ṣé ẹ wúlò fún ìlú ṣẹ̀bí àpààyàn ni yín tẹ́lẹ̀ bọ́dà mi Yorùbá ló wù mí àfà Yorùbá ló wù mí àfà gidi níbi tí ọmọ kan ti ń bá bàbá ṣé bàbá ni àbẹ́ ẹ gíní pé ẹ wá imam ó dárúkọ imam yẹn pé ẹ̀yin lẹ́yìn lóòótọ́ mo bá yín ṣe Mùsùlùmí tẹ́lẹ̀ bọ̀ tójú mi ti rí sí imam yẹn láti máa sọ pé tá máa ti mú ẹ pípa náà máa pa ẹ́ so ẹ̀yin Mùsùlùmí tó dé òní ẹ̀yin Mùsùlùmí counterfeit ẹ̀yin Mùsùlùmí kàríkà shop àti pààyàn kò níyín lára. That is why you support the Fulani bandit in Yoruba land. That is why you are defending them. You defending those people that they are killing the Yorubas. But ọ̀rọ̀ yẹn lọ́rùn láti máa antagonize ẹni tó dìde tó ní òun ò nígbà kí ẹ̀mí Yorùbá ọbọ mọ́ kò ní dá gbogbo yín. Ìgbẹ̀yìn yín kò lè tòrò. Ayé yín máa dàrú ní bí omi tí ọwọ́ pọ̀ lára ẹ̀. Ìkà ni yín ìkà. Gbogbo ẹ̀yin àfá orí social media where is Adigini
Malam Yusuf ńkọ́, Adépọ̀jù ńkọ́, Malam Yusuf Adépọ̀jù, eléyìí tó padà náà ni Jamiu Adégoroyè, gbogbo yín ńkọ́, ẹ̀yin bandit ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin àfa òfò, ẹ̀yin pásítọ̀ ọ̀ràn tó lóhun ẹ̀rí ìkẹyìn olóhun ẹ̀rí èní, òun mọ agbára tó ló wà lára tòun, òun mọ fi yàyàn wèrè ni, gbogbo yín pápátá ní ìbínú Ọlọ́run máa rọ̀ bí òjò léyìn lórí, tó jẹ́ pé ìjọmọ ènìyàn ò sí lára yín mọ́. Mò ń wo fídíò obìnrin yẹn, mo wá rí pé gbogbo ẹ̀ka obìnrin yẹn ti ń wọlé bí ẹni tó kó èdè ìyá ní ọlọ́mọjá jìyà, olórí burúkú ni gbogbo yín. Ẹ má gbé fún Sunday Igboho, ẹ má gbé fún Sunday Igboho, they will use Sunday Igboho to talk, ṣé it is for political talk. Torí pé ẹ̀rọ kò Sunday Igboho dàbí titi yín, ẹ̀yin ọmọ àlè dédé yìí, ẹ lè jáde síta kájọ kẹnu bò, kí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá jọ mọ̀ pé this is only solution, kí gbogbo ajájọ́ jáde síta. Àìsọ̀rọ̀ láti jọ yìí ni wọ́n fi lórí ọ̀fẹ́ àti wọ́wọ́nú ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n tí gbogbo wa bá jáde síta pé a fẹ́ flush wọn out, ẹ̀rù máa bà wọ́n, ìbẹ̀rù Sunday Igboho wà lára wọn, ṣùgbọ́n ẹ̀yin náà lẹ̀ ń jáde síta tẹ̀ ń pariwo Sunday Igboho ẹ má gbé fún o, ẹ má approve ẹ̀. Ṣé ẹ̀yin nìkan máa approve? Ẹ̀yin ọmọ àlè, ẹ̀yin ọmọ àlè tí ẹ̀ ń jókòó ìbànújẹ́ sílé bàbá yín, ẹ̀yin ọmọ àlè tó jẹ́ pé àti defend ìran yín, àti defend ilé bàbá yín ó ní yín lára, ṣùgbọ́n ó rọrùn fún yín láti defend ẹ̀sìn burúkú tó wá gbélé yín lọ́wọ́. Àwọn kìrìsìtẹ́nì tẹ̀ tún yá, majority àwọn gúrùpù tí mo kó jọ, àwọn pásítọ̀ ló pọ̀ jù bẹ́ẹ̀, tá máa gbàdúrà nípa Olúwa ṣí wọ́n ń dì í, àwọn òní nǹkan mi àdúrà làwọn máa gbà, ẹ lè rí mùsùlùmí. Wọ́n fẹ́ sọ wá dẹlẹ́bọ náà máa pariwo. Wọ́n fẹ́ sọ wá dẹlẹ́bọ ni, wọ́n fẹ́ sọ wá dẹlẹ́bọ ni. Ǹgbà tẹ́ ẹ̀ dẹlẹ́bọ ṣé ẹ wúlò? Ǹgbà tẹ́ ẹ̀ dẹlẹ́bọ ṣé ẹ̀ ń ṣàpààyàn? Ayé yín ò ní lójú. Saudi Arabia tẹ̀dẹ̀ ń tó tẹ̀ ń protect, a gbọ́ pé wọ́n fún yín ní citizens ńbẹ̀, wọ́n á lè sọ yín dọ́mọ onílùú kẹ́ẹ̀kan lọ́bẹ̀. Oya, go and proclaim the Islamic in your country. Kàn gbogbo burúkú lẹ́yìn lọ́wọ́, kẹ́ wá máa sọ pé ẹni tó bá ti ṣe léyìí ẹ pa ni. Ó yẹ ká pe ìmáàmù Ògbómọ̀ṣọ́ pé apààyàn ni, bandit ni, agbésùmọ̀bí ni. Ẹ̀yin ọmọ àlè dédé yìí. Ikú ni máa ń gbẹ̀rún ló máa ń gba aṣọ lọ́rùn ewúrẹ́ o. Bínú Ọlọ́run máa rọ̀ bí òjò lé gbogbo yín lórí ni. Ẹ wo mò ń padà bọ̀, mi ò tí ì dé. Àwọn ọmọ àlè, àwọn ọmọ ìrankíran, àwọn tí wọ́n ń bọjọ́ láyé Yorùbá jẹ́ torí ẹ̀sìn. Fídíò tó jáde síta yẹ ẹ sì sọ̀rọ̀ nípa ẹ̀ tó fi jẹ́ pé Sunday Igboho ìrònú Sunday Igboho ló máa pa gbogbo yín, ẹ̀yin ọmọ àlè ilẹ̀ Yorùbá gbogbo. See you in the evening.